are we through? Thank you. Shaki item, please. Shaki item. Shaki item. Your Majesty, sir. Bẹ̀rẹ̀ Festival 2025. Òní ni ọjọ́ kẹta ńlẹ̀. Àrà tí kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ dá lọ́dún yìí, ó ya gbogbo wa lẹ́nu. Kábíyèsí wò pé the talent exhibition, the talent show, òun náà ni ó gbìnà yá lọ́dún yìí. Kí ni kábíyèsí ní èròǹgbà? Ọ̀pọ̀lọpọ̀ ọdún láti máa wo ijó ìbílẹ̀, àti máa wo àṣà, àti máa wo òṣìṣẹ́ orí rédíò àti tẹlifíṣàn. Ṣùgbọ́n lọ́dún yìí, ọ̀nà tí ọ̀kẹ̀rẹ̀ gbé gbà, ọ̀nà tó yàtọ̀ ni. Gbogbo olóríire tí ó ṣoríire láyé ẹ bá mi ṣe kábíyèsí. Your Majesty, sir. Mo láyọ̀ láti sọ fún wa pé the caretaker committee Ṣakí parapọ̀ àwọn tí wọ́n ń tukọ̀ rẹ̀ lọ́wọ́ wọ́n wà níbí ẹ wá kí kábíyèsí kú ọdún ẹ̀yin wo ẹ̀yin security yìí dà ń tẹ̀ ṣe irọ́ nítorí recording please. Àwọn tí ẹ ń wò yìí. Ẹ̀yin wo lè wà níbí àwọn màmá wa yìí ẹ fi wọ́n síbi kan lẹ̀ ẹ jùmọ̀. The caretaker committee led by a retired permanent secretary Dami Wọlé Ọládòkun àti àwọn ìgbìmọ̀ wọn ẹ ṣé o. Kábíyèsí ní ọdún tọdún yìí ní jẹ́ àṣemọ fún yín.
Your Majesty sir, mo láyọ̀ láti sọ fún wa pé àwọn bàbá wa tí máa ń tayò ọlọ́pọ́n ẹ̀pà ayọ̀tì ẹ̀wá kí kábíyèsí torí pa talent show tòní ni bàámi adérèdì ó wà níbẹ̀ àwọn ni leader wọn ẹ̀yin oní draft náà ẹ̀ mọ múra lẹ̀ ẹ̀wá kí kábíyèsí ká tó bẹ̀rẹ̀ ètò officially ọ̀yà ẹjẹ bá mi adéjúmọ̀ aṣáájú ọ̀yà o àwọn nù ó oríṣi tí wọ́n ní ń tayò ọlọ́pọ́n tó àtìkú bẹ́ẹ̀ wọ́n sọ fún wa torí àwọn ọ̀dọ́ wa kábíyèsí ní ẹ̀ṣẹ̀ mi o adúpẹ́lẹ́ kábíyèsí tí wọ́n ronú kàn wá àwọn ní draft ẹ jáde wá ẹ lè tí ìbẹ̀rẹ̀ mọ́ gbàtà àti wíwù èyí tẹ obùdó ti jí kónì náà kì í lẹ̀ bẹ́ẹ̀ ẹ dáhùn ilẹ̀ ń ṣù oorun lẹ́wà àwọn ní draft èmi ọmọ Yorùbá draft ní o ìmọ̀ Yorùbá draft àwọn náà mọ̀ ẹ káre ẹ ṣoríire o ojú òní tì yín àwọn nù àwọn olóyè tí olóyè kọ̀ọ̀kan ní ọ̀kẹ́rẹ́ ọ̀yàn sí yín táyọ̀ mẹni tó wíìnì àwọn student wọ́n wà ń bí Ansarudeen group of school ó yẹ máa bọ̀ wájú kábíyèsí for talent show Ansarudeen group of school èyí dá ẹ̀rìn ilẹ̀ ẹ̀ sí bí passport ẹ̀ máa bọ̀ ẹ̀ wá kí kábíyèsí. ẹdúró náà kábíyèsí lẹ́ ṣoríire wọ́n lójú òní tìyín wọ́n lẹ́ dàgbà o ẹ jẹ́ èèyàn nú ayé ẹ mọ̀wé yín tẹ́ ẹ bá sì jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run best result lẹ́mú jáde wọ́n ní kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ kàwé kẹ́ ẹ dé yunifásitì o ọyẹ ẹdí ránlẹ̀. Premier Primary School ẹ máa bọ̀ àwọn kúlúwẹ́ àwọn òkèlè mi ló àwọn náà wọ́n talent show Premier Primary School you are most welcome tíṣà kékeré lọ kí kábíyèsí ìtẹ̀lú síbìlà ẹ̀dájú ọba ìṣe kábíyèsí lọ́tọ̀rọ̀ àwọn ọmọ yìí mọ culture àwọn ọmọ yìí mọ àṣà ojú òní tì yín dàgbà o ẹ ṣeun thank you. Boxing Association gbogbo àwọn abẹ̀ṣẹ̀ ń kù bí ètò yẹ̀kírí ẹlẹ́sẹ̀ baálẹ̀ lágbo ọ̀fà lọ àwọn ọmọ Yorùbá lù lónìí baálẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ Boxing Association ẹ̀kí kábíyèsí wọ́n kú ọdún bẹ̀rẹ̀ festival 2025 ẹ̀ ṣoríire o ojú òní tì yín a máa wo ẹ̀yin náà lamẹ́ríkà a máa wò yín London ẹ̀yẹ Muhammad Ali làwọn ti wo ẹ̀rú máa ń bà wá gbà náà. ó kù kìíní kan 48 àwọn ọmọ ní hip hop yìí dà ẹ̀yin dà kìíní kan 48 star àwọn ní hip hop àsìkò tí ẹ̀ṣẹ̀ bá lọ àwọn máa ń dá wa lára yá lọ ọ̀yà aláganagẹrẹ kí kábíyèsí wọn máa ń ṣíbí ìlànà hip hop ẹ̀hànání ẹ̀ka rí láyé bàbá rẹ̀ ṣoríire o ojú òní tì yín ẹ̀ní dààmú thank you ọ̀yà dìde ńlẹ̀. mo kí bàbá abájí tilẹ̀ Ṣakí mo kí bàbá Apéèkì bàbá Abamóbì bàbá Baálẹ̀ Sẹ̀pẹ̀tẹ̀rí bàbá Baálẹ̀ Yá gbogbo ẹ̀yin àgbààgbà mo kí yín o ètò yìí fẹ́ gbìnà yá bàpọ́ àgbókò yín sí ayé ọlọ́run lọ́mọ tẹ́ ń lò sára fún ẹ̀ ń dì mọ́ra yín tẹ́ ti pọ̀ jù ẹ̀ka hàn mí lé mọ̀lẹ́ olóòrùn mi bàbá mi bá pọ́n ẹ má bínú sà àkìyí bí ètò yìí ó ṣe rí bàbá Baálẹ̀ Yá bàbá kábíyèsí lẹ́yìn lẹ́yìn mójútó àwọn tí ń tayò ọlọ́pọ́ bẹ́ẹ̀ ni ń bọ̀ bá mi ń bọ̀ wọ́n ní bàbá Baálẹ̀ Yá ní mójútó àwọn aláyò ọlọ́pọ́ bàbá wa àgbà oyè ń tẹ́ lò yìí pọ̀ jù bàbá kí ló dé báyìí jẹ lóòrùn yìí ẹ̀yin ládùú olórí àwọn ní kíláàsì iṣẹ́ tí bàbá fún yín ṣe nu bàbá wa bá kì í àwọn tí ń jẹ̀ṣẹ́ ẹ̀yin lẹ́yìn mójútó wọn bàbá wa Apéèkì àwọn ọmọ tí ó jọ yín àwọn student
àwọn àǹsọ́rọ̀ ní ìṣẹ́jú méjì mẹ́ta ẹ máa lọ múra lẹ́ o kì í ṣe máa pè é wọlé nìyẹn o ẹ lọ múra lẹ́ àwọn tí ó dodo yín dà ṣé gúrúmọ̀ sùkúl náà níjọ́ tí ó jò ìṣẹ́jú méjì bá ti ṣe nìyẹn àmọ́ ní báyìí bàbá ó kì í yín kábíyèsí ó kì í yín pé káwọn méjò lọ mo fẹ́ káwọn ní bọ́ọ̀sì náà sọ̀rọ̀ ìwọ̀n tá a fẹ́ wò ẹ ṣàlàyé rẹ̀ fún wa díẹ̀ bàbá abájẹ. kábíyèsí o kábíyèsí ẹ dákun ẹ yọ̀ǹda mi kí sọ̀rọ̀ yìí lórí ìjókòó òjòjò ń ṣòkun ara ògùn ò le ẹ dákun ẹ gbà mí láyè sà. akí bàbá wa aláìlúwà ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí tó tún jẹ́ òfin olóyè kan lẹ́ẹ̀kan ajìjàgbara ọba ilẹ̀ Yorùbá olùgbèjà ọba gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àṣẹ kábíyèsí sọ́kẹ̀rẹ̀ àbí nígbà tí gbogbo yín ní kábíyèsí níwájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ Ṣakí dùnú rẹ̀ òdùn bí adúgbò fún Ọlọ́run òkè òkè láwọn máa lọ àti kábíyèsí kan ẹkú ọdún ẹkú yèdùn àṣeyí sàmọ́dún Ọlọ́run ní ṣe léyìn ọdún kan yókù fún gbogbo wa àti gbogbo àwọn olóyè tí wọ́n wá kọ́ èèyàn pẹ̀lú kábíyèsí látọ̀rí olóyè Apéèkì olóyè Ìbàdàn baálẹ̀ Ṣẹ̀pẹ̀tẹ̀rí àti baálẹ̀ Ìyá bákan náà ni a kí àwọn tó jẹ́ èjìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀ lọ́rùn kábíyèsí nílùú Ṣakí lásìkò tá a wà yìí tí wọ́n ń ṣe àkóso Ṣakí parapọ̀ látòrí ẹni tó jẹ́ alága fún ẹ̀gbọ́n wa tòótọ́ Ẹ̀dà Wọlé Ọládòkun akíyí ẹkú iṣẹ́ takuntakun eléyìí ẹ̀rí pé nǹkan rere nǹkan mèremère lẹ́mú wọnú àṣà Ṣakí lẹ́yìn Ọlọ́run yóò jẹ́ kó máa tẹ̀síwájú kó kí ẹ̀gbọ́n Délé Dògúnlé bákan náà ni kó kí bíkì wa ẹ̀gbọ́n pàtàkì Ṣẹ́gun Olújìmí ìyáàfin Adéyẹmọ kó kí yé o Ọládìméjì Mohammed tó jẹ́ ọ̀dọ́ bóyá lẹ́mìí ó yẹ ká rí tálẹ́ǹtì tí ìwọ náà bá ní torí pé ọ̀dọ́ ni kábíyèsí fi ọjọ́ òní sùn abẹ́ẹ̀kọ́ tálẹ́ǹtì Mohammed náà yàtọ̀ fún tálẹ́ǹtì ìlú ṣíṣe kábíyèsí sà kí tó máa bá ọ lọ mo fẹ́ sọ fún gbogbo ọmọ ìlú Ṣakí ìdí tí kábíyèsí fi gba àwọn ẹlẹ́ṣẹ̀ láàyè síbí lónìí kábíyèsí gbà pé gbogbo tó bá ti lè mú oríire bá ìlú Ṣakí níbikíbi tó bá wà ká máa wú jáde ìdí nìyí nígbà tí wọ́n fi lọ wá tí a sọ pé a lè rí àwọn èèyàn tó jẹ́ champions aṣẹ́gun láti ìdèrè ìdárayá ẹ̀ṣẹ́ kíkàn kábíyèsí ní ẹmọ̀nsó kódà bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kábíyèsí bèèrè ọ́ mi pé kí ni àwọn nǹkan tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa nílò mo ní nǹkan àkọ́kọ́ ó ní punching glove àti punching bag bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kábíyèsí ní for a start glove PS mẹ́rin ó ti wà nílẹ̀ báyìí. Kò tán síbẹ̀ kábíyèsí sọ fún wa pé ní ọdún tí ń bọ̀ nírú ọjọ́ èyí a ò ní ṣe demonstration a ó ní ríǹgì síwájú ààfin tí a ó pe àwọn èèyàn láti ta àwọn afẹsẹ̀ fún bóòdù tí wọ́n wá fi ẹ̀sẹ̀ táwọn lára yá kábíyèsí
ó fẹ́ fi dá ọ lójú pé bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Ṣakí tí wọ́n jẹ́ abẹ̀sẹ̀kù gbòòdò tí wọ́n jẹ́ professional wọ́n tó bí 4 lókè òkun pàápàá jùlọ a ní 2 ní Italy lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀. kò sẹ́ni tó gbà yí pé nígbà tí wọ́n ní kí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n jáde àárín ọmọ kékeré àárín àgbàlagbà àárín ọkùnrin àárín obìnrin ta ló mọ̀ pé irú eléyìí ń bẹ ní Ṣakí látijọ́ yìí lábẹ́ àṣẹ bàbá wa kábíyèsí tí wọ́n ní pé gbogbo tó bá ti jẹ́ ìtọ́lọ́mbá ní ẹ̀bùn àbáláyé àti àmútọ̀run wọn kálukú àwọn fẹ́ kí ó gbòòrò láyé àwọn ìdí nìyí tí wọ́n fi jáde. kábíyèsí lẹ́nìí inú iṣẹ́ tí a wò lẹ́nìí a ó rí torí pé kò sí orí ìtàgé tí wọ́n ti máa ń ja ẹ̀ṣẹ́ ìdí nìyí tí a ò fi ní ja ẹ̀ṣẹ́ lẹ́nìí ṣùgbọ́n a ó fi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìfọwọ́wọ́wọ́ ìkọ́ni bí wọ́n ṣe ń jà àti àwọn ọ̀nà ìmúnilárayá nípa eré ẹ̀ṣẹ́ kíkàn látọ̀dọ̀ ọmọ kékeré àgbàlagbà ọkùnrin obìnrin àórí ìbílẹ̀ nípa ní kábíyèsí torí àsìkò mo fẹ́ kí a rọ gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú ní ìlú Ṣakí àwọn tọ́lọ̀ ń ṣẹ́gi ọ̀nà fún kí wọ́n ràn wá lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ṣakí tàbí tó wà níta gẹ́gẹ́ bí professional yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà nìyí agbára wọn ni wọ́n fi ṣe é fúnra wọn tí wọ́n fi lọ síta afẹ́kúnjẹ́ pé níwòye ẹ̀mí nínú àwọn tó jókòó yìí á ti ní 2, 3, 4 nínú wọn táwọn náà ti jáde lọ sí òkè òkun afẹ́fẹ́ àsìkò kí Alhaji Jimoh olórí oko tó jẹ́ bàbá àṣàlẹ̀ àwọn afẹ̀sẹ̀kù bí odò ní ìlú Ṣakí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà fún wa àwọn ni wọ́n kọ́ fún wa ní punching bag ní ìlú Ṣakí wọ́n fún wa ní gloves wọ́n ti ṣèlérí pé tí owó ríǹgì yóò bá kọjá ìtagbọ́dà àwọn máa ká nínú oṣù tí a fẹ́ kó sí tí a bá ti parí ọdún léyà àwọn ò fún wa ní ríǹgì kódà wọ́n ti ní ká lọ náà ṣùgbọ́n nígbà tí adébí tí a ti rí ríǹgì tó jẹ́ standard one tí ò ní jẹ́ èyí tí wọ́n fi máa kó wa tó jẹ́ pé ìta bá mú ìwà láti ta tá a bá ṣe yóò ná wa ní owó tó lọ bí 2 to 3 million naira ó sì mọ̀ pé ìlú Ṣakí àtó bẹ́ẹ̀ àjù bẹ́ẹ̀ lọ àti kábíyèsí àti gbogbo àwọn ìlú a ó ṣe lágbára Ọlọ́run tó jẹ́ pé ní ọdún tí ń bọ̀ ìjà gidi láwò níbí tí wọ́n sì wò káàkiri gbogbo àgbáyé tí wọ́n rí pé ìlú Ṣakí tó bá ti di ọdọọdún tí Nàìjíríà fẹ́ lọ fún Olympic tí wọ́n bá fẹ́ select tí wọ́n fẹ́ scout fún àwọn boxers ibi tí wọ́n kọ́kọ́ máa bọ̀ ó ní ìlú Ṣakí Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ kábíyèsí o Ọlọ́run jẹ́ kẹ́pẹ́ fún ọ. kí bá mi ṣe kábíyèsí mọ́kànlẹ̀ gbogbo ilẹ̀ ti gbọ́ kí ta fi wà ń bí lónìí àwa kan tá a bá ń jó kábíyèsí ti dìtẹ́ẹ̀tì ẹ̀bùn tiwa àwa tá à ń lọ Brazil ń lọ àwa tá à ń lọ Spain ń lọ ń jó àwa táwa ń jó bàtà kiri tìyín náà ló tún dé yìí o ọlọ́wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ ojú òní ti wá mo kí bàbá Balógun Ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí a kú ọdún àná o ojú yìí ò ṣe é wò lánàá àdúpẹ́ mo kí bàbá wa Kólóyè tilẹ̀ Ṣakí a kú ọdún o ẹ̀mí ó ṣọ̀pẹ́ gbogbo ẹ̀yìn ìgbìmọ̀ tẹ wà ń bí mo kí wa o alága ìgbìmọ̀ yìí mo kí àwọn náà ẹ jẹ́ ìṣe báyìí torí àsìkò ilé ẹ̀kọ́ ṣáwọn ọmọ mi ti rẹ́dì ṣáwọn làkọ́kọ́ ìṣẹ́jú mẹ́ta ìmọ̀ wa mú wọra wọn ìṣẹ́jú mẹ́ta ṣẹ́ẹ̀tù pamọ́ yìí jó lóòrùn kí mọ kàyé Ọlọ́run kódà ṣe é gbọ́dù wá ewì ni ẹ máa bọ̀ ẹ ti rí bàbá kékeré yìí ó gbọ́mọ̀ báyìí sí fìlà fọ́mọ ẹ láró ń dó
àwọn òkèlè mi ló gbé ẹ̀yin oníkìní yẹn rìkọ́ọ̀dù àwọn ọjọ́ iwájú tèmi rèé o ọ̀ya. Akí ọba Khalid Ọlábísí ìlú Gbèmídépò ọlọ́wọ́ jẹjẹ pẹ́ fún wa o. Orúkọ tèmi ní Akọ́lábí Abdulaziz, mo sì kí lóyè gbogbo wọn láti rí bàbá wa Bàrí ọlọ́wọ́ jẹjẹ pẹ́ fún wa. Mo sì tún kí gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn olóyè ọ̀dọ́ ọlọ́wọ́ jẹjẹ àwọn ní ọpẹ́ fún wa o. Orúkọ tèmi ní Afọlábí Abdulaziz, orúkọ tàwọn ẹnìkejì. Orúkọ mi ní Bàrí, mo jẹ́ ọmọlé. Wọ́n ń lo kíní fún gbé kíní fún wọn. Fi sí lẹ́nu, fi sí lẹ́nu. Mọ́kànlá Sango Saki. Orúkọ tèmi ni iṣẹ́ Fatima. Ọmọ ọjọ́ ọmọdé ẹ̀kọ́ Premier Private National Primary School, Mọ́kànlá Sango Saki. Mo wà ní ìpele 5. Orúkọ mi ni Sẹ̀mí Àníta. Mo jẹ́ ọmọdé ẹ̀kọ́ Premier Private National Primary School. Mo wà ní ìpele 5. Báyìí, àwọn tí wọ́n fẹ́ kéwù fún wa. Saki ìlú ẹlẹ́sìn lójú ìlú gbajúmọ̀.
gba ìtọ́wọ́ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí. Premier Private School Mọ́kọ́lá Sango Ṣakí ọlọ́wọ́ jẹ ìdàgbà ojú òní tì yín ẹ lọ́ọ́ gba wá kálọ̀ kí bàbá yóò dérú kẹrẹ̀ ní olórí kò jẹ́ èèyàn láyé ó yá dọ̀bálẹ̀ wọ́n lọ́lọ́wọ́ ìwé ọlọ́wọ́ ọdọ̀ sí o ó sórí ire o. ẹlẹ́gbẹ̀rún mi máa tẹ́ dábàá yìí ó kárí láyé. Ansarudeen High School ìṣẹ́jú márùn-ún Ansarudeen High School ẹ̀yin dà ìṣẹ́jú márùn-ún. ẹ jọ̀ọ́ ta ló ní mọ́tò kan níta ń bẹ̀ yẹn plug iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn spend nígbà sí lórí níta mọ́tò plug tó wà ń ta ẹ lọ bá mi wò ẹ jọ̀ọ́. Ansarudeen High School kìí ṣorin ìparí ọdún o orin méjì abẹ́yọ̀ká. Koiki Media bringing the work closer to your doorstep. Àkọ́mọ́lé èdè ti dé o, àkọ́mọ́lé èdè ti dé o. Òbí wa ó mọ́tọ́ dání, ìròyìn wa lóyún ládùn. Ẹ̀dá ni wá ẹ wá wò wá o, àkọ́mọ́lé èdè ti dé. Àkọ́mọ́lé èdè ti dé o, àkọ́mọ́lé èdè ti dé o. Òbí wa ó mọ́tọ́ dání, ìlú wa lóyún ládùn. Ẹ̀dá ni wá ẹ wá wò wá o, àkọ́mọ́lé èdè ti dé. Àkọ́mọ́lé èdè ti dé o, àkọ́mọ́lé èdè ti dé o. Ìròyìn wa ó mọ́tọ́ dání, èmi wá lóyún ládùn. Ẹ jáde wá ẹ wá wò wá o, àkọ́mọ́lé èdè ti dé. Àkọ́mọ́lé èdè ti dé o, àkọ́mọ́lé èdè ti dé o. Èmi wá ó mọ́tọ́ dání, ìlú wa lóyún ládùn. Ẹ jáde wá ẹ wá wò wá o, àkọ́mọ́lé èdè. Ká tó ṣeré yìí máa ló yẹ ká kọ́kọ́ jó o. Ká tó ṣeré yìí máa ló yẹ ká kọ́kọ́ jó. Ọmọ kékeré yìí sí àójú báyìí. Ká forí balẹ̀ pálàdà o. Ká tó ṣeré yìí máa ló yẹ ká kọ́kọ́ jó. Ká tó ṣeré yìí máa ló yẹ ká kọ́kọ́ jó. Ká tó ṣeré yìí máa ló yẹ ká kọ́kọ́ jó. Ọmọ kékeré yìí sí àójú báyìí. Ká forí balẹ̀ pálàdà o. Ká tó ṣeré yìí bá. Ẹ bá wa ká lọ Ṣakí. Bá wa ká lọ Ṣakí òkú ọ̀wọ́. Àgbò ló pa mí tí mo fi àlá. Ṣakí òkú ọ̀rọ̀ kí. Ẹ bá wa ká lọ Ṣakí òkú ọ̀rọ̀ kí. Òjò ló pa mí tí mo fi àlá tẹ̀lé. Bójò bá ti dáhùn ó máa rèlú mi o. Ẹ dá wa ká lọ Ṣakí orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Tẹ̀níbà ti dáta láta. Orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Tẹ̀níbà ti dáta láta. Orí ìkúnlẹ̀ ló yẹ ká sí. Kàdé ó pẹ́ lórí ọba wa. Kàdé ó pẹ́ lórí ọba wa. Ìbátá sì tún pẹ́ lẹ́sẹ̀. Kàdé ó pẹ́ lórí ọba wa. Kàdé ó pẹ́ lórí ọba wa. Kàdé ó pẹ́ lórí ọba wa. Ìbátá sì tún pẹ́ lẹ́sẹ̀. Kàdé ó pẹ́ lórí ọba wa. Ìbálòdé tó ní o. Àgbẹ̀jà àdémọ́júbà fọlọ́run máa. Ìbíhùn lọ́kọ́lé ló fi ilé rẹ̀ sá. Alábàáhùn lọ́kọ́lé ló fi ilé rẹ̀ sá. Kájà. Ilé ìyàwó báwo. Ọ̀dẹ̀dẹ̀ àwọ̀ ògbóló òjò. Òṣì bàtà tí ń sàwọ́ wọn lágbàlẹ̀ òjò. Àforíjì tí wọ́n ṣe fún bá tí ń sàwọ́ lọ́sọ̀jà òwúṣí. Àyìnlá
Koiki Media bring you the ọmọ work àti ọmọ yàgò yàtí yàgò ojúlé ọmọ ògúnkarè ìjàfẹ́ tí kò lọ́wọ́lé ọmọ ìpàkápọ̀ lẹ́jọ́ oníkálukú ló mọ tiẹ̀ ọmọ sọ̀gbẹ́ nílé ọmọ sàkìtọ̀ dọ̀jà ọmọ sọ̀dájì gbòòrò ọmọ sọ̀sílì sùsì láwọn